ẹ kú àtàrà ọgbà ẹ̀ tí ẹ ń wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tó ń gbé lárugẹ yóò yà yín lẹ́nu pé èwo ni gò ti Kẹ́hìndé Abíọ́dún mo máa sọ fún yín màá ní ìgbádùn tí wàhálà tiwa ní a tó ti wà lórí ìrìn lọ́jọ́ ti tòní ìlú wo la wá ń lọ à ń lọ sí ìlú Ṣàó àwọn gá oníbú ẹja níbi tí wọ́n ti ń ṣe ọdún Ṣàó Day kí náà ṣe ń bi Ṣàó gbogbo ẹ̀yin tí ẹ̀ tí ìwò rí ẹ gbọ́dọ̀ miss tọdún yìí ẹ rí i pé tọdún tó kọjá àṣekínni iyọ̀kun atákùn ṣé wàá rí eléyìí àti wàá rẹ́ rodo lóríṣiríṣi ni a ti rẹ́ kalẹ̀ Ṣàó àwọn gá ibẹ̀ ni a ń lọ ní ọjọ́ ti tòní níbi tí wọ́n ti máa ń ṣe ìyàwó àmọye ìyàwó tán fẹ́ ṣe lónìí bóyá ìyàwó 400 ni wọ́n fẹ́ ṣe ní ọjọ́ ti tòní. adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè wá níbi ìsanlú tí a lọ níbi ọdún àgbààsìn ẹ rí i pé lónìí náà ibi ọdún Ṣàó àwọn gá òun náà ni a tún lọ ní ọjọ́ ti tòní. èmi nìkan náà kọ́ ni a ń lọ torí èmi nìkan kọ́ ni mo wà nínú mọ́tò ní ọjọ́ ti tòní. èèyàn kan ò dẹ́ jẹ́ àwádé jẹun mọ́ ló jẹ́ àwádé ẹ wo gbogbo àwọn crew mi ní ibi bí ẹ ti rí báyìí ibẹ̀ lẹ ti rí àwọn omidan nígbà tí ibẹ̀ lẹ ti rí dadi yóò ọ̀tún ọbánu ọ̀tún olóyè ọ̀nà ìbẹ̀lẹ̀ ti rí ráfẹ́ẹ̀lì léròjù kámẹ́rámà Julius ni gbogbo wa náà lájọ wà ní ìlú Ṣàó náà ni a ti dé yìí odò la kọ́kọ́ ń lọ odò ńlá ń lọ nílùú Ṣàó báyìí a lọ sí odò tàbá kú olódò a fẹ́ lọ wo odò yẹn gangan a fẹ́ lọ wo bó ṣe fẹ́ bọ́ lọ́dún yìí ẹni pé lọ́dọọdún la máa mú wá sójú mú màá wòrò yín bí wọ́n ṣe ń bọ́ ṣé wàá rí títí ọdún yìí ó máa ṣe kí ni ó máa yàtọ̀ o títí ọdún yìí máa ṣe kí ni títí ọdún yìí máa yàtọ̀ òun náà lẹ ti rí yẹn bó ṣe ń bọ́ òun náà ni ẹ ti rí báyìí àti dé ìlú Ṣàó àwọn gá oníbu ẹ wo ẹ má gbé kúrò iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ jókòó dáadáa kẹfì lè ráàyè wò torí béèrè wá fún Ṣàó àwọn gá ọdún yìí ẹ wo oríṣiríṣi ẹ̀bùn ni wọ́n ti kó kalẹ̀ fún wa àìdúpẹ́ lọ́wọ́ gómìnà aláṣọ òfin wọ́n ti kó aṣọ òfin ìpele gèlè fìlà wọ́n ti kó fún wa pé ká béèrè tí a bá ti béèrè wọ́n tó bá ti gbà ọtí kí ni ọtí jẹ̀bù nìyẹn ẹ̀yẹ kẹ́lẹ̀ rójú mi dáadáa ẹ̀jẹ̀ ìyọ̀gò kúrò ní ojú ẹ ká lọ sí odò ẹ̀rí a tún máa rìn lónìí ẹ̀rí pé lọ́dọọdún la máa rìn bí odò yẹn adẹ̀rọ̀ ẹ̀yìn ìjọba ọmọ kan tán fẹ́ nílùú Ṣàó ẹ dákun ẹ bá wọn ṣe ẹjọ́ mo sọ bẹ́ẹ̀ náà lọ́dún tó kọjá ṣùgbọ́n ẹ dákun ẹjọ́ ẹ bá wọn ṣe ṣètìgbọ́ yóò dára fún wa ẹ yẹ ká lọ sí odò ẹ mọ̀ gbé kúrò bẹ́ẹ̀ iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó gbàṣà ti ṣẹlẹ̀ Yorùbá dárúgẹ orúkọ mi yí padà Abíọ́dún ọmọ Kẹ́hìndé fún mi. akójú ọ̀sẹ̀ nkẹsẹ́ mo kórè yèyé fọ́sùn. tí ń gbénú mi ìyá mi ẹ̀wùjí alágbolódò ni mò ń ké sí lọ́wọ́ àgọ́ onílé ṣé ká wọlé o àgọ́ àlejò ṣé ká máa bọ̀ ìyá ń bọ̀ o àgọ́ lọ́nà orí yèyé máa ń bọ̀ àgọ́ lọ́nà Ọ̀ṣun máa ń bọ̀ àgọ́ lọ́nà Ọ̀làdé kojú àgọ́ lọ́nà orí yèyé máa ń bọ̀ àgọ́ lọ́nà ìyá mi máa ń bọ̀ àgọ́ lọ́nà Adé kojú ẹ̀gbọ́n àti ń gbénú omi ẹ̀wùjí alágbolódò ni mò ń ké sí lọ́wọ́ akúrẹ́rẹ́ bí ẹni sùn ọba àbí ni o akúrẹ́rẹ́ bí ẹ̀sùn ọba òde Ìjẹ̀ṣà tó
kì í kọ́bálá ikú ẹ̀kọ́ mẹ́jọ lọ́nà alẹ́ kì í lẹ́kọ̀ọ́ mẹ́jọ ọmọ ìtọ́ mẹ́kú ló léwu lílọ bíbọ̀ wà dọ̀wọ́ yìí ìyá o arúgbó odò tí ń rú mìrìmìrì ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ ọ̀run mo pè yín o mo rí bá lọ́wọ́ yín o. gbogbo òrìṣà mẹ́rìndínlógún tí bẹ́lódé sálàyé. gbogbo yẹ síwájú wa ẹ̀sìn kẹ́yìn wá. ojú ni pókítà lò bí ọmọ méjì wọn á jìjà àdùn ẹ̀wà. èjì èèlà kẹ́ bá kẹ́dùn ọmọdé ẹ̀bí wíwí lójú orogún èjì wọ̀wọ̀ lójú ìyá rẹ̀. ìbá bí ń báyọ̀ ọmọ wọlé aláfọ ọbẹ̀sẹ̀ méjèèjì bẹ́ẹ̀ lọ. ìbálọ́wọ́ yín ẹgbẹ́ bẹ́ẹ̀ bá roko kẹ́ẹ̀dé ẹ̀yin ìyá mi bẹ́ẹ̀ bá rodo kẹ́ẹ̀bọ̀ ẹ̀tọ́ ẹgbẹ́lágbẹ́ra lónìí ẹjọ́ ojú wa ṣe o kárí bá ti ṣe kárọ̀ ní ẹgbẹ́gbà aṣọ́dún eléyà ṣe tẹ̀mí tọwọ́ tọmọ ẹni látọrí èsì rọ̀jà dí èso bá ṣe wá ọmọ ẹlòmíì ni ó ṣe èso ní ṣe wá o kárí bá ti ṣe àrọ̀ ní ẹgbẹ́gbà asetele ya asetemi tó rọmọ yóò rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ Olúwa mi sáàkì. Good.
rẹ̀ wá tó bá wa wá tó ṣe wù kó lè lọ bí àbíkọ ọ̀dẹ́ fún gbogbo wa ìlọkùnrin ló rọrùn fún wa kó mọ ọ̀rọ̀ wá lọ́rùn ká mọ rí jẹ ká mọ rí mu kó mọ bèrè pé mo làwọn ti ṣe táwọn fi rí jẹ táwọn sí kó rí bẹ́ẹ̀ lónìí kó ṣe bẹ́ẹ̀ ìlú ìtàn ọlọ́pàpọ̀ kó tòrò ilé bàbá láwọn ọlọ́pàpọ̀ kó tòrò ìlú Ìlọrin kó mọ́ bàjẹ́ iléeṣẹ́ rédíò iléeṣẹ́ tẹlifíṣàn kó mọ́ bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ wá lónìí ẹ̀mí délé bá burú. gbẹ̀gà kọ́ mọ bá gbogbo yín o. obìnrin ti kú obìnrin bí àrùn ó ti kú lórí gbogbo wa lónìí ó bí àrùn lérí wa lónìí bí a bá ka obì ayọ̀ tójú ẹ̀ wọ́n yọjú kú yín lónìí o wọ́n yọjú àrùn gbogbo ẹ̀yàn mẹ́rin lónìí àmì wà nínú kú mo ní òbílẹ̀ lónìí òní ló kú ọmọlẹ̀ fún gbogbo wa mo ní òbílẹ̀ lónìí òní ló kú ọkọlẹ̀ fún gbogbo wa olóbílẹ̀ lónìí wọn òní ló kú ayálẹ̀ fún gbogbo yín o ìyá mi òbí wá rẹ̀ o mo gbé wọn mo gbé wọn mọ̀jà yóò di ẹrù tó ń wọlé gbogbo wa ó bí mọ̀ lọ. Àlàáfíà máa dé nítorí pé gbogbo ara wa kò sí ní kíákíá. Ó ní bẹ́ẹ̀ ni. Adúpẹ́ o. Ẹgbẹ́ gbòbí lọ́wọ́ kan, àríyá gbòbí yóò gbàjọ́. Àríyá lọ́dẹ gbòbí lọ́wọ́ kan, àríyá gbòbí yóò gbàjọ́. Àríyá gbòbí yóò gbẹ̀yẹ. Ẹgbẹ́ gbòbí lọ́wọ́ kan, àríyá gbòbí yóò gbàjọ́. Àríyá gbòbí yóò gbẹ̀yẹ. Ẹgbẹ́ gbòbí lọ́wọ́ kan, àríyá gbòbí yóò gbàjọ́. Yálòdì ló ń fẹ́ ká Gbòbí yóò gbẹ̀yẹ. Ajé gbòbí lọ́wọ́ kan, ó gbòbí yóò gbàjọ́. Ó gbòbí yóò gbẹ̀yẹ. Ajé gbòbí lọ́wọ́ kan. méje níbi ká ti bẹ̀rẹ̀ yìí láti kà á. ẹ kọ́ tí àwọn ògbẹ́ni tí ẹ ń wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ rí i pé lọ́jọ́ tòní mo sọ fún yín pé ìlú Ṣàó àwọn gá òun náà ní àwà ẹ rọ àmà ẹ bá mi dárúkọ fún gbogbo Nàìjíríà tó wò yín. orúkọ mi ni Ọ̀ṣunwádé Ọmọolúwẹ̀rí. ẹ ṣeun mọ́ wa ẹ á mọ̀ pé à ń lọ sí odò ṣùgbọ́n bó la wà yìí ká tó lọ dé odò. ká tó dé odò nígbà táwọn agbọn abá ìyálòdè yìí àwọn òbí wa máa ń pè ní apá. Apá ni torí tí ẹni tó bá sọ rí tó bá dárí sọ wá á sọ pé kápá pa èèyàn tó bá dárí sọ òkò ìrókò òkò gbogbo ẹni tó bá dárí sọ àwọn ọmọ Olúwẹ̀rí òkò náà ti mọ òrùkú wọn wálé ìdí ni àwọn òbí wa náà sọ fún wa pé apá ni àwa sì ń pè é sì ń dá wa lọ torí kò sí ta bèrè ń bẹ tí ò ṣẹ. ẹ ṣe wá rí pé gbàtà wa débẹ̀ a sọ àwọn nǹkan tá ń rù bọ̀ a sọ kalẹ̀ adẹ̀fún kìlà fún wọn. oúnjẹ wọn tán béèrè torí wọ́n lẹ́nu wọ́n fi ń jẹun wọ́n sì létí wọ́n fi ń gbọ́ gbogbo táwa ṣe yàn yín lónìí ó ti dègún ó sì dàṣẹ tá a sì nígbàgbọ́ pé ìṣẹ̀dá wa ti gbà á. ẹ̀sìn tá a bá ti wá kúrò níbo la ń lọ báyìí. a fẹ́ dá wọn. a fẹ́ dé àwọn. bẹ́ẹ̀ ni. ó dẹ̀ yẹ ká máa lọ sí àwọn báyìí. ẹ kọ́ ta ọgbẹ̀yìn tí ẹ ń wò wá onáà tí ń wò yẹn àwa lọ sí ibi àwọn gangan a fẹ́ lọ bọ odò àwọn ẹ ti rí báyìí wọ́n ní apá ẹ mọ̀ yẹ ká sọ báwọn ṣe sọ lórí ẹ̀wọ̀n pé iléeṣẹ́ nígbàtí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. ẹ wo lọ́jọ́ tòní ẹ máa ṣe kí ni ẹ máa rí nǹkan wo ẹ jẹ́ ká lọ sí inú odò gangan ẹ jẹ́ ká lọ wo bó ṣe fẹ́ bọ odò ẹ ti rí báyìí ẹ rí pé wọ́n ti ń ru igbá pàwọ́ báyìí ẹ ká lọ wo odò ẹ ká lọ wo nǹkan tó ṣe ó máa sọ fún mi pé àwọn àti Ọ̀ṣun Òṣogbo ìyàtọ̀ díẹ̀díẹ̀ náà ló wà ní wọn ọmọ ìyá kan náà dẹ̀ni kí ni ọmọ ìyá kan náà ni wọn ẹ ká lọ sí odò àǹbọ̀ àti ẹ fẹ́ gbọ́ kúrò iléeṣẹ́ nígbà tí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.
ọmọ yẹn máa sọ̀rọ̀ àdúrà yóò ṣe bẹ́ẹ̀ àrùn ọ̀rọ̀ mọ́. Ilé ọ̀yà máa sọ̀rọ̀ àdúrà máa sọ̀rọ̀ àdúrà kọ́ ọmọ wa mi kì í mọ̀ wọ̀ sí i. Kiri ajé, wòye mi ìlú Èkó, kiri ọkọ rẹ, ọmọ olóore, kiri ọ̀sìn, àwùjọ àfọ̀gbọ́ wo. Ọjọ́ ìrìn àjò rẹ̀ o. ẹ kọ́ àtàrà ọgbà ẹni tí ẹ ń wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ wọ́n ní kẹ́yìn náà máa tọrọ ẹ máa tọrọ gbogbo ẹ̀yin tí ẹ wà ń lé wọ́n ní kẹ́yìn náà máa tọrọ àsìkò tí wọ́n kálukú tó ń tọrọ ní gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá wọ́n ní kẹ́yìn náà kẹ́ máa bẹ̀bẹ̀ fún nǹkan tí ẹ bá ti ń fẹ́ wọ́n ní ìwọ tí ó ń wọ́ ọmọ ìwọ tí ó ń wọ́ nǹkan ṣàwọ́ àwọn gá wọn náà ní a wà lọ́jọ́ ti tòní gbogbo ẹ̀yin tí ẹ wò wá iléeṣẹ́ nígbà tí ẹ ti rí báyìí ẹ ti rí pé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ̀rí pò ní agbára ẹ ti rí báyìí wọn nìyẹn o wọ́n ti gbé wá ẹ ti rí gbogbo àwọn ènìyàn ẹ ti rí báyìí wọn nìyí o wọn nìyẹn o wọ́n ti fẹ́ ọ̀dọ̀ àwọn náà ní a wà yìí àwọn gá oníbú ẹja ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ṣe ti rí báyìí. orí mi rẹ̀ ó dàgbé ní gbére pàdé àgbẹ̀ ìrìn àlùkò ní gbére pàdé rẹ̀ orí gbogbo wa kó gbére pàdé wa lónìí aṣọ ọdún ní àṣẹmí tọmọtọmọ lérí ara ríre láṣetọdún sí gbogbo ẹni tí ò ní mọ́tò yóò gbé mọ́tò wá lọ́dún sí gbogbo ẹni tí ò sì kọ́lé ìyá mi ò kọ́lé fún àwọn aboyún ilé yóò fi wẹ́rẹ́ àwọn àgbà ó kọ́ wá làbò ìfọwọ́ nù ju ibi bẹ́ẹ̀ mọ́ àwọn aláṣẹkùn wọ́n bá wa ṣe àdúgbà ṣe.
àdúrà ayé ajé ṣàdúrà fún gbogbo wa. ọlẹ́jọ́ mi tó bá yé kéde kan bẹ lókun ẹ̀mí rẹ̀ tó fẹ́ sọ ọ́ ní ẹ̀jẹ̀ kan sọ jáde. mo ti wí fún látẹ̀. ẹ̀jẹ̀ kan sọ jáde. lọ́nà kan wà lẹ́nu rẹ̀. ó lò tí ìgbẹ́ lẹ́nu rẹ̀ ọ̀yá gbé jáde. wọ́n ní kó gbé jáde. sọ̀rọ̀. Fẹ́yìn. Gbogbo máa bọ́ mi wáyà bó kọ̀wé, abẹ́rẹ́ ìwáyà máa bá mi kọ̀rọ̀ mọ́ yeye mi. Ìbànújẹ́ ayé rẹ̀ dùn ní. Àṣẹ o. Ò ní wájé tì. Àṣẹ. Ajá filé rẹ̀ sí i. Àṣẹ. Ò ní lọ́kọ̀tọ́kọ̀ tó rí fún. Àṣẹ. Ò ní fojú sunkún àmọ́ ò ní fojú sunkún. Àṣẹ. Ó ń tọrọ ọmọ. Bẹ́ẹ̀ ni ìyá mi. Ọ̀rọ̀ ọmọ pè ránṣẹ́. Àṣẹ o. Ọ̀rọ̀ ọmọ gbé pọ̀. Àṣẹ. Ọmọ alálùbáríkà. Àṣẹ. Ọmọ olóògbé. Àṣẹ. Ọmọ ajé. Àṣẹ. Ọmọ ọmọ tó máa gbé lọ. Ìyá mi àwọn gbọ́dọ̀. Ìyá mi ń jáde. Tẹ́fọ́ alágbọ̀jágbò. Omi alábẹ́wé. Omi rẹ̀ lábẹ́wé. Ẹ bá mi kàrámọ̀ yeye. Ẹ bá mi kàrámọ̀ àwọn mi o. Àwọn gẹ́gẹ́ o. Gbogbo ọlọ́yà mi o. Àjọ̀dọ̀gbọ̀n. Omi alábẹ́wé. Ẹ bá pariwo ẹ pa wọ́n. Ẹ bá pariwo ẹ pa wọ́n o. Ìyá mi olówó ẹ pa wọ́n o. Ìyá mi ọmọ tòótọ́ ọlọ́mọ yọyọ. Ọlọ́mọ òrò. Arẹwà obìnrin ti bẹ lọ́lẹ̀ èdè. Ìyá mi onílé ọlọ́run. Ìwọ tó bá ń sọ̀rọ̀ fún àjọ. Ayé àwọn àdúrà ẹ má wàá wòran o. Àwọn bàbá ń tẹ́ ń tà. Ìyá mi rèé o. Ìyá mi rèé o. Ìyá mi bẹ lóyè. Ìyá mi rèé o. Ẹ bá lójú inú ẹ rí mi. Ẹ dákun o. Ọgbà àwọn ìwọ náà ló kúkú ti sàdé òkèèjì lólókùn mi ní ọ̀gbẹ́jọ́ púpọ̀. Ọdún wọn dé òkèèjì kó tó pò ní òkú. Tí kò torí rẹ̀ torí rẹ̀ pò lójú. Omi tútù ọtí. Alájẹ̀rọ ráńdìdì ọ̀fà. Àwọn ẹni tó lọ gbọ́n bẹ́ẹ̀ di odò ń bọ́. Ọmọ ìyá ọkùnrin. Àwọn ọmọ wọn lọ bẹ̀rù. Bọ́ọ̀lù tó fún ìgbà. Kò sí sára kò kọ̀ kó kìlọ̀ fún ìgbà. Kò ní kó sọ̀rọ̀ fún ẹ̀. Bọ́mọ rẹ bá sí ọ, ọ gbọ́dọ̀ ṣépè fún ọ. Orí pé pè lẹ́nu mo ti gbọ́ ọmọ òun. Àṣẹ ń bẹ lẹ́nu rẹ. Ọ gbọ́dọ̀ fi ṣépè fọmọ rẹ mọ́.
gbọ́ yín mọ̀ nà. bó bá ní kò ní dà fún náà ni. bó bá ló máa dà fún yóò dà fún náà ni. kò ṣe irú mọ̀lẹ̀. kò ṣeun. ó ní ṣìṣe ń bẹ̀ fún ọmọ aráyè ò ní fi bọ̀. sọ fún ọ̀rẹ́ rẹ̀ rámọ̀ ní kókó ajé kó lè rájé jẹ kó lè rájé mu ajé lè fi ilé rẹ̀ ṣe gbogbo kó yé dààmú ọmọ òkú torí àánú rẹ̀ ń ṣe mí púpọ̀ káànú rẹ̀ púpọ̀ kókó ajé òkú kó lè rájé jẹ o. ẹ kó tààrọ̀ ọgbọ̀n tí ẹ ń wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ àwọn abẹ́ta ti ń bọ odò àwọn gá oníbu ẹja ẹ ránṣà ẹ bá mi dárúkọ yín fún ọgbọ̀n ẹ̀gá tó ń wò yín. tó mo kí gbogbo ìlú èmi ní Ṣàngówùsì Àrẹ̀mú ọmọ onífádé amúṣàngówù ní Ògbómọ̀ṣọ́ land. ẹ ṣeun bàbá ìlú Ògbómọ̀ṣọ́ la ti mọ̀ yín a tún wá rí ní ìpínlẹ̀ Kwara ní ìlú Àwọ̀ngá bàbá àjọṣepọ̀ wo ló wà láàárín àwọn àtẹ̀yìn. tó nítorí bàbá wa tó jẹ́ olórí ti máa bọ àwọn àti bàbá tèmi ni wọ́n jọ wà nígbà tí wọ́n sì tún pàdé mi pé ọmọ ta lèmi ń ṣe mo lọ́mọ rẹ̀ Mùsàngó ni èmi wọn ni ọmọ rẹ̀ wọn ni bó níbo ni wọ́n ń gbé mo ní Ògbómọ̀ṣọ́ náà ni mo wà ó ti jìnnà sí mi ọ̀dọ̀ àwọn fẹ́ sọdún àwọn ọ̀gbọ́dọ̀ mọ̀ wá wọn sì ti wá kò sẹ́ni tí wọ́n á sí odò yìí ti ń tọrọ gbogbo tí ń bá ń wá tí kì í ṣe nítorí tẹ́ ọ bá finú kan wá inú kan yẹn náà ìlọ gbọ́dọ̀ fi wá tọ́ bá finú méjì wá ò lè rí nǹkan wá ìwọ tó bá rọmọ bí tó bá dódò àwọn yìí wàá bímọ ìwọ tó lówó lọ tó bá tọrọ tó bá dẹ̀mí wàá gbé mọ́tò wá ni nítorí pé kò sí ta tọrọ lọ́dọ̀ àwọn tí kò ṣe fún ni lónìí náà tá a bá ti kó omi ní ìsìn ààfin là tó ń lọ tí wọ́n ti fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ní ààfin ọba wa. ọ̀dà ẹ ṣeun wàá dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. èmi ní Ṣàngówùsì amúṣàngówù ní Ògbómọ̀ṣọ́ land. ẹ ṣeun adúgbò sá. iléeṣẹ́ nígbà tí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ̀rígbó ní agbára lọ́jọ́ títò ní ìlú Ṣàó Àwọ̀ngá oníbu ẹja òun náà la wà ní ọjọ́ títò ní ẹ̀yin náà ti rí odò náà ní àwà yìí ẹ ti rí báyìí ṣe ti rí ẹ ti rí odò ẹ ti rí àwọn ẹ ti rí báyìí ti rí odò mo máa sọ fún ẹ̀yin náà wá wò ẹ wo Ọ̀ṣun Òṣogbo ẹ sáré gba flashback lọ sí Ọ̀ṣun Òṣogbo ẹ wo bí omi Ọ̀ṣun ṣe rí ẹ wá wò pẹ̀lú omi yìí kí ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ẹ ti rí pé kò sí ìyàtọ̀ a dẹ̀ ti gbọ́ rí wípé Ṣàó àti Ọ̀ṣun wípé ọmọ ìyá kan náà ni òun náà ni wọ́n ẹ rí wípé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó ṣe kí ni ó dùn lọ́pọ̀lọpọ̀ ó ní agbára ẹ ká gbọ̀ngàn tí àwọn èèyàn tó tún fẹ́ sọ nípa àwọn tí a ń bọ̀ lọ́jọ́ títò ẹ má gbé kúrò bẹ́ẹ̀ iléeṣẹ́ nígbà tí tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ rọ́bà ẹ kú àtà rọ́bà ẹ bá mi dárúkọ yín fún gbọ̀ngàn gíga tó wé yín. èmi ni ọmọ bàbá aláwọn láti ìlú Ṣàó. ẹ ṣeun mọ́mọ́ wa mọ́mọ́ ẹ kẹ́ lè bá wa sọ nípa àwọn tí a ń bọ̀ lọ́jọ́ títò ní. àwọn tá à ń bọ̀ yìí àwọn baba ńlá baba àwọn tó bí ìyá wa ni wọ́n tẹ̀dó sí àyín Ọ̀ṣun àwọn ọmọ ìyá kan ni wọ́n mòrò wọ́n jọ ń tẹ̀lé àwọn kìíní báwọn náà ṣe bá làwọn náà ṣe ń tẹ̀lé wọn làwọn ṣe ń tẹ̀lé kò ní bàjẹ́ o kò ní bàjẹ́ o ìṣẹ̀ṣe dáa púpọ̀ jù ẹ rí i pé ẹ̀rí pálájà ni mí àmọ́ mọ̀mọ́ mi níbi tán ti tọ rẹ̀ rèé tọ wọ́n sì lọ́ọ́ mi bá pélé ìyá rẹ̀ ńlẹ̀ kò sì sọdá nígbà táwa náà dé bí ń dààmú wa ní ọjọ́ kan tó rẹ̀ mí náà gbé mi kí ìgbà tán gbé mi dáwọn yìí bí àárẹ̀ náà ti tójọ́ kẹta ni mo dìde ẹni tó dẹ̀ wá ń di ẹ̀fẹ̀nu sọ tó fẹnu tó àṣírí ara rẹ̀ pé òun lòún ṣiṣẹ́ yìí bọ̀tí kí n dáríjì òun mo dẹ̀ dáríjì àwọn èègbà bọ̀dẹ̀ àwọn ìrànró àmọ́ gbogbo wa bá ṣe wà ń bí ogun tá a bá gbé débí ẹ lọ déètì ẹ̀ àní gbé lọlé tó bá wù kálukú kó tọrọ nítorí fẹ́ ni pé kí kálukú kó ní ẹ̀mí ìdáríjì ìwọ tó bá ti lẹ́mí ìdáríjì kò sí tó tọrọ bí ìtò ní rí àmọ́ ìwọ tọ́ ẹ pé ò lẹ́mí ìdáríjì kò sí tó lè tọrọ bí àwọn ò ní fún ọ torí abiyamọ nìyá tẹ́ rí èmi ti mú àgàndé bí ìtọ́ ẹ pé mi ṣe nǹkan kan fún un omi bí nìkan ni mo bù fún un èmi ti bẹ́ẹ̀ ni tó bímọ méje kú tó bí tó bá ti bí yóò kú ọba tí ó dé rí méje ọkọ ẹni kó mọ lọ mo dẹ̀ bomi àwọn yìí fún un
ọmọ ń bẹ lẹ́yìn ẹ̀ báyìí fún jẹ́rìí ayé àti ti Olódùmarè. ọ̀dà ẹ ṣeun màmá wa màmá tá a bá ti wá kúrò níbi a ti bọ àwọn kí ló máa ṣẹlẹ̀ lórí fídì lọ́jọ́ tóní. ìdùnnú àti ayọ̀ ni àtúnwá lọ lè ṣí ẹja gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ilé ẹ̀ ní ṣìrìn. àmì ẹ ṣeun bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni Bọ́lájókòó ọmọ àbá láwọn tí wọ́n bí ìyá mi nílùú Sàó yìí. ọ̀dà ẹ ṣeun. ó náà láti gbọ́ yẹn ìlú Sàó náà ni a wà ẹgbẹ́ o wọ́n ní Sàó ẹ ti rí báyìí omi yẹn náà ni ẹ̀rọ pípa tí mo lọ sí Òṣogbo abu omi ẹ̀ka tó bu ẹ̀ka bu eléyìí náà ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ abu àwọn ọmọ mi wò wípé ọ̀gá ẹ̀dàkọ̀ àwọn ọmọ rẹ̀ sómi ọmọ Ọ̀ṣun làwọn ọmọ omi náà làwọn náà àwọn náà lómi lù àwọn rèé o omi rèé o òun rèé o wọ́n ti ń bọ omi lọ́wọ́ ẹ má gbé kúrò ń bẹ̀ iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìlú rẹ̀ à ń bọ̀ àti dé. ọdún ìkọ́sẹ̀ tẹ̀mí ìtọmọtọmọ ọdún tí ń bọ̀ kọ́lé sínú ọlá kọ́lé sínú mọ̀ kọ́lé sínú àlàáfíà ọmọ bá wọn ikú ọ̀wọ̀gbọ́ ọmọ bá wọn kú ikú ọmọ ọmọ rí ikú ọkọ gbogbo àwa tá a wá lọ́dún nínú nìkan tó wá lọ́dún tí ń bọ̀ ọmọ tẹ̀lé kọjá rẹ̀ nì. ẹ kó àtàrà ọgbà ẹtì ẹwọ wá iléeṣẹ́ nígbà tí ẹ rí pé ibi àwọn náà ń la wà lọ́jọ́ títù ní ẹtí gbọ́n nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń sọ ẹ rà mà ẹ bá mi dárúkọ yín fún gbogbo Nàìjíríà tó wò yín. orúkọ mi ni Bilikisu Omitomi. ẹ ṣeun mọ̀mọ́ fún àǹfààní àwọn tó wò wá ń bo la wà lọ́jọ́ tòní. a wà ní odò àwọn. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ màmá. a wá ṣe ìwúre ọdún àwọn bá ti máa ṣe ní ọdọọdún. ẹ báwọn tọdún ìṣeré kí lẹ fẹ́ sọ nípa àwọn tí a ń ṣe lọ́jọ́ tòní. a dúpẹ́ fún Ọlọ́run ní pé Ọlọ́run bá wa ṣètọ́dún iná odùn olóyin ṣùgbọ́n ọlá gbogbo nǹkan rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlú òun ló jẹ́ kó tún rí bó ṣe rí yìí bí bẹ́ẹ̀ kọ́ ó máa tún kún ju bó ṣe wà yìí lọ torí pé kí ni gbogbo àwọn ìjọba náà ni wọ́n lọ́wọ́ sí ṣùgbọ́n nítorí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun ló jẹ́ kí gbogbo ẹ̀ kó rí bó ṣe lóòrùn ṣe rí yìí àwọn bó ṣe rí náà a dúpẹ́ fún Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ ìyá wa Ọ̀ṣunṣẹ̀ Gẹ̀ẹ́sì olóyè Ayọ̀ Awẹ̀dẹ tọ́kọ tó wẹ̀ mọ́ a dúpẹ́ lọ́wọ́ aláwọn ìpè àwọn inú òkú hàn fi wá sílẹ̀ kò sígbàkigbà tá a pè tí kò dẹ̀ dá wa lóhùn. ọ̀dà ẹ̀sìn ìjẹ́ yìí náà ti ṣe ìyàwó àwọn. àwa ti èmi ò tí ì ṣe ìyàwó àwọn. bẹ́ẹ̀ni. èyí náà múra ti ṣe ìyàwó àwọn lọ́wọ́ bá ọ̀dà ìṣèwà bí dárúkọ yín lẹ́ẹ̀kan sí. olùkọ́ ni Bilikisu Omitomi. ọ̀rọ̀ náà láti gbọ́ yẹn wọ́n nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà nítorí ẹ̀ nìyẹn kí bíbí kún òótọ́ dẹ̀ ni ẹ rí i pé ọdún tó kọjá ẹ̀yin náà rí bó ṣe rí ṣùgbọ́n a tún dúpẹ́ ẹ wo bí ti tọdún yìí tún dùn ẹ̀bí rò sí pé ó tún dùn ju ti ọdún tó kọjá lọ tọdún tó tún bọ̀ tó bá ṣe kí ni ó tún máa dùn ju ti ọdún yìí lọ ẹ mọ̀ gbé kúrò ńbẹ̀ iléeṣẹ́ nígbà tí ẹ rí i pé wọ́n ti rí gbogbo àwọn ènìyàn wọ́n pa obì wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe tá a bá ti wá kúrò níbí báyìí à ń lọ sí ààfin kí ló fẹ́ ṣẹlẹ̀ láàfin ṣé kí n já ẹ sí nǹkan tí ẹ tí ì rí ẹ lọ rí láàfin ẹ má gbàgbé mo ní ẹ mú báírò àti ìwé kalẹ̀ ẹ̀bùn wà o ẹ máa wọ́n bá ṣe ń rìn o bá ṣe ń rìn o a máa béèrè o ẹ má gbé kúrò iléeṣẹ́ nígbà tí tó ń gbé àṣà àti ilẹ̀ Yorùbá lárugẹ orúkọ tèmi mọ̀ yípadà Abíọ́dún Ọmọkẹ́hìndé Philip ní orúkọ ti tèmi ẹ wo ẹ ká tún máa wò kán tó tún ń lọ ìyá káwọn bó ṣe ń lọ ká ti rí pé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó ṣe kí ni ó dùn púpọ̀ ẹ wo à ń bọ̀ àwòtí ìdè.
èmi jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ fún olójú àjẹ́ lájẹ́ lọ́ba ojú àjẹ́ lọ́ba ojú àjẹ́ lọ́ba dání ojú àjẹ́ lọ́ba jọba tó tó bí àrò ọba. tí ẹ wò wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ mo máa sọ fún yín mo ní lọ́jọ́ ti tòní a wà ní ìlú Ṣàó Àwọ̀ngá oníbu ẹja ẹni pé àti káàkiri àti lódò àti rí àwọn arúgbá tí wọ́n gbé igbá àti bọ́n ti lọ bọ odò àwọn ọ̀rọ̀dọ̀ kábíyèsí wa kábíyèsí kò fẹ́ kí gbogbo aráàlú kí ètò tó máa ṣe kí ni kó tó máa tẹ̀síwájú kábíyèsí sà káde ó pẹ́ lórí o kábíyèsí fún àǹfààní gbogbo àwọn tó wò wá bá wa dárúkọ yín kẹ́dẹ̀ bá wa ṣàdúrà fún gbogbo ọmọ ìlú. àdúpẹ́ orúkọ mi ni ọba alhaji dr bámidélé alábí adégbìtẹ́ ọ̀họ́rọ́ ti ìlú Ṣàó. òní ni ọjọ́ ọdún kan tí ó ṣe pàtàkì nínú ọdún táwa máa ṣe nílùú Ṣàó. àwọn tí a máa ṣègbéyàwó gbogbo àwọn ọmọ wa tó bá tó lọ ilé ọkọ lẹ́ẹ̀kan láàrin ọdún iná là ń tún ṣerú ẹ̀ lónìí. mo wá fẹ́ lo àsìkò yìí láti fi dúpẹ́ fún Ọlọ́run pé ojú tí orí ọdún lẹ́sìn ojú ọ̀nà làtún ẹ̀mí náà làtún fi rí lọ́dún ni. a lo ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú ògo Ọlọ́run ìlú yìí ó máa tẹ̀síwájú. mo kí gbogbo àwọn olóyè mi pé wọ́n kú àdúrótì. mo kí obìnrin mo kí ọkùnrin ìlú yìí pé gbogbo wọn kú àdúrótì mi nínú ìlú yìí. ìlọsíwájú lọ́lọ́run jọ máa bá ìlú yìí o. bá a bá ṣe fẹ́ kí ọ̀rọ̀ ìlú yìí ó rí tá à ń ṣàdúrà níjojúmọ́ Ọlọ́run jẹ́ kọ́rọ̀ wo rí bẹ́ẹ̀ o. ojú òní tì wá gbogbo àwọn tí wọ́n bá wá síbi ọdún yìí lónìí pẹ̀lú ògo Ọlọ́run àlàáfíà ni wọ́n fi wá àlàáfíà ló ń kálukú ó sì fi padà. àwọn nígbà tí tẹlifíṣàn tí a wá ṣe coverage yìí àwọn náà fi station wọn lẹ̀ wọ́n wá cover àwọn festival àti ọdún ní pẹ̀lú ògo Ọlọ́run ọkọ ọba àdọ́ọ̀bọ òní sáwọn lẹ́sẹ̀ o. gbogbo wọn lè lọ síwájú ọmọ bá obìnrin wà nínú àwọn tó fẹ́ cover program yìí ọkùnrin wà nínú wọn. mọ́tò lẹ́wọ̀ wá sílẹ̀ yìí ẹ̀ ní jáàmù o ojú yín ò ní ríbi o rere lọ́lọ́run jẹ́ ọmọ bá wa àbúrú kankan Ọlọ́run ní jẹ́ bá wa o. ẹ ṣé púpọ̀ mo dúpẹ́. ẹ ṣeun adúpẹ́ sá. Ọlọ́run ti gbọ́ láti ẹnu kábíyèsí wa ẹ wọ lónìí ohun tẹ́ ẹ̀ tí ì rírí
a máa ṣe kí ni a máa rí tá bá ti kúrò ní ọ̀dọ̀ kábíyèsí báyìí à ń lọ síta níbi tí a ti fẹ́ lọ wo ẹni bá ṣe máa kí ìlú Ṣàó àwọn Ọ̀gá ní ìlú Ṣàó àwọn Ọ̀gá oníbù kíni oníbù ẹja àwọn afẹ́ lọ wo ẹja yẹ lọ́jọ́ títòní á fi àsìkò kí bàbá wa náà tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ àwọn náà ni wọ́n kí kábíyèsí èèyàn wa ni wọ́n àjọ wa náà ni. ẹ ká lọ síta ẹ ká lọ wọ̀n kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ títòní à ń bọ̀ a ò tí ì dé ẹ má gbé kúrò bẹ́ẹ̀ Ilé-Iṣẹ́ nígbà tí à ń bọ̀. àwọn náà ti wà ń bí bákan náà àwọn bàbá wa ààrẹ fún ẹgbẹ́ ẹgbẹ́ ìdàgbàsókè ọmọ bíbí ìlú Ṣàó bàbá wa Architect Ayọ̀ Bello àwọn náà ti wà ń bí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo bíi Barrister Tóyìn Adam Jamiu Ẹ̀dà Sunday Àjàó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn bàbá wa Adébíyì Ẹ̀dà Adébíyì lọ́gàjì ilé Àlàkáká àti chairman APC Ṣàó Ward gbogbo wọn náà ti wà níbí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àti àwa tí a bá ti mọ̀ ohun tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni fífi lọ́lẹ̀ fún gbogbo ayé rí àti lílo àwòrán ẹja tí Ọlọ́run ti gba owó ẹnìkan nínú àwọn ọmọ wa ṣe ìyẹn ti Balógun Ṣẹ́gun Ọbàrìṣà tí gbogbo ìlú sì tẹ́wọ́ gbà á pẹ̀lú àṣẹ àwọn bàbá wa ọ̀rọ̀ tìlú Ṣàó àtàwọn olóyè wọn. ẹ̀yin náà sì mọ̀ wípé ẹja ó ṣe pàtàkì púpọ̀ a lè sọ oríkì Ṣàó láti má dárúkọ ẹja. Ṣàó ọmọ oníbu rémirémi ọmọ oníkòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfijọ̀rún ńlá gbogbo àná la mọ̀ ní òfin sọ púpọ̀ torí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ayẹyẹ nílùú Ṣàó Ẹ̀dà Abel àwọn Sọlá Adéwọlé wọn sọ púpọ̀ nípa yẹn. káfí ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́ mo ń fi àkókò wọ̀ pé bọ̀dá mi agbẹjọ́rò lọ́yà Adam Tóyìn Adúkùláì kan wá fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. mo kí ọ̀gá wa olórí gbogbo àwọn ọmọdé à ń jẹ́ ọmọ Ṣàó ní tilé tó kó Architect Ayọ̀ Bello. mo kí alága ìgbìmọ̀ tó ń ṣàmójútó àwọn àṣà ti ilẹ̀ Ṣàó Ẹ̀dà Abel Adéwọlé. mo kí gbogbo ọmọ Ṣàó lọ́kùnrin àti lóbìnrin àti àwọn àlejò tí ń bẹ ní ọ̀dọ̀ wa lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. èyí tí a ń ṣe yìí òun náà ni Ọbàrìṣà ọba lóòjagun tí ó ṣe lórúkọ ìlú
àdúrà wa ni pé kọ́lọ́nkọ́ tẹ ìlú síwájú òun náà tí ó gbélé yìí kalẹ̀ nǹkan tó yẹ kó ti wà nílùú tipẹ́tipẹ́ ni gẹ́gẹ́ bí oríkì wa amẹ́nìkan ní ọlọ́run máa fi ṣòde nǹkan òun lọ́lọ́run ló láti fi ṣe òde ẹja yìí ọlọ́run kọ́ bá bẹ pẹ̀lú rẹ̀ kọ́lọ́run kọ́ bẹ pẹ̀lú gbogbo ọmọ ìlú lápapọ̀ pé eléyìí tá à ń ṣe yìí yóò ṣí náà ojú wa pàápàá jùlọ àwa ọ̀dọ́ torúkọ̀dọ́ lòun náà èyí tá a fi ṣe jàgídíjàgá káàkiri káwa tó kan òfin ní parẹ́ káwa tá a ṣe tí lọ́mọ fi rántí wa ọlọ́run bá kó gbé ṣàwọ́gà gbogbo ọmọ ṣàwọ́rọ̀ kó gbé wa ga láyìíká ẹ̀dá. ẹ̀dá adébẹ̀ adéwọlé àwọ̀sọlá fún ọ̀rọ̀ sókí àti kíni káàbọ̀ ẹgbẹ́ ká sáwọn alágbẹ̀rẹ̀. These are where I was. In view of this fact, I appeal to all entities of Shao to be proud of the monument, which stands as an artifact and symbol of the cultural identity of the ancient community of Shao. The community wishes to say it loud and clear that the fixed statue is not an idol. It is not to be worshipped or praised, and no holy or unholy sacrifice should be put at the site. I want to say it once again. The community wishes to say it loud and clear that the fish statue is not an idol. It is not to be worshipped or praised, and no holy or unholy sacrifice should be put at the site. It is just a way of showcasing our rich culture. At this juncture, on behalf of the community, we would like to appreciate and sincerely thank the Kwara State Chief, Obalowo Chimadagun, who single-handedly facilitated and brought the symbolic fish statue to Shao. I want to call on well-meaning people of Shao not to rest on our oars. The journey has just started. We need a symbolic statue of Okro, our goddess, Ponta, and of course, the statue of Orolanibo, the first traditional ruler in Shao. Let me once again appreciate our invited guests who deem it fit to honor our invitation. We are indeed very grateful. At this point, and with all humility, I want our Kabiyesi, the Oro of Shao, the Oro in Council, President and members of Shao Community Development Association, and all people that are here present, to rise up with me and proceed to the site where the monument is erected for the official commissioning and unveiling the statue. Thank you and God bless. Ẹ jẹ́ ká sáwọn látẹ̀wọ́ pẹ̀lú àṣẹ àwọn bàbá wa Kábíyèsí. Mo fẹ́ ṣàlàyé gbólóhùn kan nínú nǹkan tí wọ́n kà fún wa. Eré ẹja yìí tí ọ̀kan nínú àwọn ọmọ wa Chief Balowu Jagun Ọba Rìṣà Kwara State tó ṣe agbátẹrù rẹ̀. Wọ́n ní ká sọ fún wa pé ká má sọ di nǹkan tá a máa bọ, ká má máa gbẹ́bọ sídìí rẹ̀, ká má sọ dòrìṣà. Gbogbo wa la mọ̀ pé oríkì wa ó lọ nípa ẹja àtomi. Bí irú èrè ìbá wà, ara àwọn nǹkan tí wọ́n fi ń dá wa mọ̀ gẹ́gẹ́ bí ìlú ni. Àmọ́ ká má wàá sọ di òrìṣà àbí ká wá sọ di nǹkan tá a máa gbẹ́bọ sídìí rẹ̀. Ara nǹkan tí wọ́n kà fún wa nìyẹn. Ní báyìí màá pe ààrẹ ẹgbẹ́ ọmọ bíbí ìlú Shao, Architect Ayọ̀ Bello. Wọ́n sọ̀rọ̀ sókí, wọ́n tó bá dúpẹ́ lọ́wọ́ Ọba Rìṣà Chief Balowu Jagun àti àwọn nǹkan táwọn náà bá rí nípa èrè táwọn fi ń dá ìlú Shao mọ̀. Ẹ jẹ́ ká fún wọn látẹ̀wọ́. Kábíyèsí o, mo kí yín àti gbogbo ẹ̀yin ìjòyè. Mi lè máa dárúkọ yín lọ́kọ̀ọ̀kan kó mọ̀ pé mo kí àwọn ẹlẹgbẹ́ mi
committee Shao Community Development Association. Mo wá fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Chief Ọbalówù Jagun Ọbàrìṣà of Kwara State. A mọ̀ pé ọmọlúàbí ni yín, ọmọ gíríkì ni yín. A rí nínú ètò tí ẹ ṣe yìí, bó ti yẹ kó ti wà bẹ́ẹ̀ ti pẹ́, ṣùgbọ́n ẹ jẹ́ ká rí focus the person. Olúwa Ọlọ́run tó wà rẹ̀ tó máa wà pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ nǹkan tó dára sí ìlú yìí, Ọlọ́run náà yóò wà pẹ̀lú ẹ̀yin náà. Nǹkan tó dára ní ọmọ wà nínú fámìlì yìí lágbára Ọlọ́run. Nǹkan tó dára ní ọmọ wọ ìlú Ṣàó lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí àdúrà wa tí à ń gbà fún àwọn bàbá wa lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run. Ohun tá à ń gbàdúrà fún láti ọjọ́ yìí yóò ṣeé ṣe lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run nìkan ní lágbẹ́kànlé. A sì mọ̀ pé Ọlọ́run àdúrà ní gbà, agbára yìí gbà, Ọlọ́run sì gbàdúrà wa. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín fún nǹkan ribiribi tí ẹ ṣe fún ìlú Ṣàó yìí. Nǹkan ribiribi tó dára yóò máa wà ní ìdílé ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣé a dúpẹ́.